wọ́n ní ṣé kò sí ọmọ Yorùbá kan tó yẹ fún ipò yìí ni àbí fún oyè yìí. Wọ́n ní ṣé bẹ́ẹ̀ ni kò wá sí ẹnikẹ́ni tí ó yẹ fún irúfẹ́ oyè yìí. Wọ́n ní bó bá tilẹ̀ jẹ́ wípé Àtíkù Abubakar ó jẹ́ ẹni tí ó fẹ́ ọmọ ilẹ̀ Yorùbá, ìyẹn ò túmọ̀ sí wípé ká máa fi ra wa fún àwọn èèyàn wọ̀nyí, àbí ká sọ wípé nǹkan míì wà nínú ọ̀rọ̀ yìí ni. Wọ́n ní kẹ́ má gbàgbé wípé tí El-Rufai ó ṣẹlẹ̀ ní ìgbà náà ní ìlú Ìjẹ̀bú nígbà tí wọ́n fi jẹ dọ̀bà níyì. Eléyìí ló tútù wá ṣẹlẹ̀ báyìí. Wọ́n ní kí ló dé? Ọjọ́ wo la rí àwọn èèyàn wọ̀nyí tí wọ́n fi àwọn ọmọ Yorùbá ti wá jẹ oyè lápò ọ̀dọ̀ tiwọn? Ọjọ́ wo la gbọ́ pé Sultan ti ìlú Sokoto fi ọmọ Yorùbá kan jẹ oyè kan tàbí ìkejì? Wọ́n ní gbogbo eléyìí ó tojú sùn àwọn nílẹ̀ káàárọ̀ oòjíire. Wọ́n ní gbogbo eléyìí ó dàbí pé a tún fún àwọn èèyàn tó wọ́n súnmọ́ àwọn Fúlàní yìí láti máa gàba lé wa lórí, torí tí wọ́n wá bẹ̀rẹ̀ sí ní kó àwọn èèyàn wọn wá. Wọ́n ní ṣèbí a ti fi àwọn èèyàn wọn jẹ oyè, bó bá ṣe wù wọ́n làwọn ṣe lè ṣiṣẹ́. Àwọn ọmọ Yorùbá wá ń fi àkókò yìí sọ̀rọ̀ lọ́tún sọ̀rọ̀ lósì wípé kí àwa ọmọ Yorùbá ká ronú wa jinlẹ̀, ká wo ọjọ́ iwájú ọ̀rọ̀ yìí, ká má ti torí àwọn nǹkan tá a fẹ́ rí àbí bí àǹfààní láti ọ̀dọ̀ àwọn ẹni yìí láti sọ wípé a fẹ́ fi wọ́n jẹ oyè kan, wípé ká bára wa sọ̀rọ̀, torí wípé ó ń bọ̀ àwọn là ń dẹ́dẹ̀. Bá ṣe ń gbéra wa lé àwọn ará bíi lọ́wọ́ ó ti ń pọ̀ jù. Yorùbá ìjọ wo lẹ fẹ́ gbọ́n? Ìjọ wo lẹ fẹ́ gbọ́n? Ẹ tún lọ mú ọmọ Fúlàní bòròòrò, Fúlàní Àtíkù, ẹ lọ fi yẹn jẹ Atáyéṣe ọ̀fìjẹsà láǹdì. Wàhálà ti wà nílẹ̀ Yorùbá. Ẹ̀yin àgbààgbà yìí, kí ló dé tẹ́ ẹ ṣàfẹ́ báyé ìjẹ́kẹ́ ẹ tó lọ? Kí ló dé tẹ́ fẹ́ báyé ìjẹ́kẹ́ ẹ tó kúrò nú ẹ̀? Báyé báyìí náà, kí ló dé tẹ́ ń ṣayé bẹ́ẹ̀ ṣe báyé? Ìran yín wọ́n ń pa ìran yín, àwọn tí wọ́n ń sponsor àwọn tó ń pa ìran yín gangan lẹ wá fi ń joyè nílẹ̀ Yorùbá. Ẹ̀yin àgbààgbà yìí ẹ ṣe dáa. Ẹ má gbàgbé wípé Fúlàní ni Àtíkù, wọ́n dá ìran wọn mọ̀. Wọ́n mọ̀ páwọn kì í ṣe ìran yín. Wọ́n dẹ̀ ń fi ọgbọ́n gba gbogbo ilẹ̀ lọ́wọ́ yín. Wọ́n fi ọgbọ́n wọlé sí yín lára. Wọ́n ṣe ń fẹ́ yín ní ọmọ ni wọ́n ń dọ́gbọ́n fẹ́ torí pé ó jẹ́ àna yín tó fẹ́ Ìjẹ̀ṣà. Lẹ́ṣẹ̀ wá lọ gbé oyè lé lọ́wọ́ pé òun ni Atáyéṣe of Yorùbá láǹdì, Ìjẹ̀ṣà láǹdì. Àánú yín ṣe mí, ẹ̀yin ìran yìí. Kí ló dé tó jẹ́ ojú tó yẹ ká fi ríran lẹ fi ń tẹ̀lẹ̀? Àwọn pípò yìí ń plant ara wọn sí yín nínú káàkiri. Ẹ̀rẹ̀ rí pé wọ́n fẹ́ gba ilẹ̀ wa ni. Ẹ̀yin àgbáyé ẹ ṣe táyé. Ẹ tún ti bẹ̀rẹ̀ lórí Àtíkù láti máa mú tojúbọ lé kiri. Ẹ̀yin nìyẹn, Ọlọ́run nìyẹn. Ibi tí ẹ bá bàjẹ́ ojú yẹn á wálẹ̀. Bó Ọbásanjọ́, àmọ́ nǹkan tí ìran Yorùbá gbà lọ́wọ́ yín. Ẹ ṣàfẹ́ ba ilẹ̀ yìí jẹ́. Bàbá Afẹ́nifẹ́re, àwọn náà ṣe tiwọn, wọ́n bàjẹ́ débi kankan tó lọ. Orúkọ yín ò ní parẹ́ nù ìwé ìtàn. Bàbá Ọbásanjọ́, bí ẹ ṣe mú Babangida kiri ilẹ̀ Yorùbá nìyẹn, tó di alágbára, tẹ́ ẹ mú lójúbọ Ilé-Ifẹ̀, tẹ́ ẹ mú kiri, òun ló bá wa débi tá a dé yìí. Ẹ̀yin àgbààgbà yìí, ẹ tún ayé ṣe kẹ́ ẹ tó kúrò nú ẹ̀. Ibi tẹ́ ẹ bá ba ayé jáde, Ọlọ́run á bi yín léèrè, amúnilẹ̀ á bi yín. Ó dijọ́ tí wèrè bá tó mọ̀ pé nǹkan tó ń ṣe òun pé kò dáa, ọjọ́ náà ló tó máa rí gbàlà. Ó di ọjọ́ tí ẹ bá tó mọ̀ pé àìsàn bá ìran yìí jà kẹ́ ẹ tó rí wòsàn. Mo kọ́ sẹ́ ẹ̀ bá tí mọ̀ pé nǹkan ṣe yín, ẹ lè wà ókè. Now, ẹ jẹ́ ká ti bi ìṣáná ká fi kíyèsí oògùn. Ẹ máa wo àwọn ọmọ àlè nílẹ̀ Yorùbá tí wọ́n ń dà wá láàmú léèní. Ara àwọn ọmọ Fúlàní descendant ni wọ́n o. Àtíkù wá sílẹ̀ yìí sì. Ó wá fẹ́ wọn nílùú Ìjẹ̀ṣà. Ẹ fi jẹ bàbá ọba, bàbá Atáyéṣe of Ìjẹ̀ṣà land. Ó dẹ̀ ti bí ọmọ.
ọmọ tí ìyàwó ẹ̀ bí fún yẹn ẹ jọ ọmọ kí ni wọ́n ṣọmọ Yorùbá ni wọ́n àbọmọ Fúlàní ẹ ń padà bí àwọn ọmọ tó máa di ọjọ́ iwájú tó máa wá padà máa jẹ pírẹsidẹ́ǹtì lẹ́yìn lórí tó máa padà máa jẹ gọ́fúnà lẹ́yìn lórí tó máa padà máa jẹ chairman lẹ́yìn lórí tó máa jẹ House of Assembly lẹ́yìn lórí tó máa jẹ senator lẹ́yìn lórí tó jẹ́ pé àwọn náà máa wà in power wọ́n dẹ̀ máa tún máa jọba tó bá yá irú Olúwo Fúlàní descendant ọmọ tiẹ̀ náà bímọ àwọn náà tún bí ọmọ tó bá bí ọkùnrin bí wọ́n ṣe lọ mú Olúwo wá pé kó wá jẹ oyè obìnrin oyè tí yẹ ẹ̀ jẹ́ ọmọ obìnrin tó bá lọ mú ọmọ tí Olúwo náà bí lẹ́nìí wá tó lọ́wọ́ ti sọ ọmọ ọ̀hún kan ọ̀rọ̀ mò ń bọ̀ lórí tiẹ̀ yẹn irú ọmọ tí Olúwo eléyìí náà bí nísìn tí ìyàwó ẹ̀ yìí bí fún ọmọ Fúlàní ni kì í ṣe ọmọ Yorùbá ìyàwó ẹ̀ lè jẹ́ Yorùbá ṣùgbọ́n ọmọ tó bí Fúlàní ni irú àwọn ọmọ yìí náà máa lè wọ́n máa padà wá di Fúlàní ọ̀ràn sí wa lọ́rùn tí wọ́n máa kílèmù ọmọ Yorùbá torí wọ́n á ti gbọ́ Yorùbá ẹ̀jẹ̀ wọn ti papọ̀ mọ́ Yorùbá wọ́n á máa ní bàbá ńlá bàbá àwọn wọ́n á máa dorí ìtàn ilẹ̀ Yorùbá kodò bí àwọn ọmọ àlèkà ọmọ Fúlàní descendant kan ṣe ń dorí ìtàn ilẹ̀ Yorùbá kodò lénìí àwọn ọmọ irú àwọn eléyìí náà tí wọ́n ti lọ pọ̀ bẹ́ẹ̀ já búrátá wọ́n á máa wá dorí ìtàn wa kodò wọ́n máa ní bàbá tó bí bàbá àwọn bàbá ńlá bàbá àwọn òun ló jẹ bàbá Atáyéṣe of Ìjẹ̀ṣà land ẹ̀kíní kan kún omi of Ìjẹ̀ṣà land kí ló dé tẹ̀yìn àgbààgbà yìí ò ro gbogbo kan tẹ̀ ń dálẹ̀ yìí ẹ̀rọ ọ̀la èní nìkan lẹ̀ ń rò nítorí ipò àtagbára tẹ̀ ń ṣe yìí tẹ̀ ń wá kiri tẹ̀ ń lò lọ́wọ́lọ́wọ́ ẹ̀ẹ́dẹ̀ rò pé ẹ̀fẹ́ ìran yìí ẹ̀fẹ́ kó parẹ́ ni ọmọ Fúlàní ẹwà wọn náà ẹwà wọn tá a torí wọn kú ẹwò wọn àwọn ya máa sọ pé ìyà ń jẹ wọn ebi ń pa wọn wọ́n wọlé wọ́n fìyà jẹ wọn ọ̀nà dà ẹwà wọn tá a torí wọn kú ọ̀nà dà kí wọ́n má fìyà jẹ wọn ọ̀nà dà kí wọ́n má fìyà jẹ wọn ẹwà wọn tí àwọn àgbààgbà ti wá tí àwọn àtorí wọn kú tí wọ́n torí wọn pa àwọn ọmọ ti wá tó jẹ́ pé tá a bá jáde síta lẹ́nìí pé à ń pariwo pé kíjọba jẹ́ kí Nàìjíríà pín àwọn táwa ń jà fún rẹ̀ o ẹ wò wọ́n o orí burúkú ni wọ́n ń kọ́ bí táwa yẹn Dágunró ò ṣe é jẹ ìyẹn fúnfún Àtíkù ìjẹtẹ ẹ má jẹ Dágunró táwọn èèyàn ń jà fún lélẹ̀ ẹ wá lè po wọn Tinubu fìyà jẹ yín Ọlọ́run ti rí yín gan kó tó máa yan lórí fún yín Ọlọ́run ti rí yín bẹ́ẹ̀ kó tó máa yan lórí fún yín ẹ̀wọ́n ṣe fò ẹ̀wọ́n yẹn ṣe rádaràda ẹ̀ ń fò láìláì níbi ìlú ṣe rí náà ẹ̀ rí wọn àwọn olórin òfò àwọn ìyá àwọn kan lélẹ́yìí òṣèlú tún ti ń bọ̀ wọ́n tún ti ń gúrùmù yín jọ ẹ̀ tún ti ń kóra yín jọ ẹ̀rọ làákàyè yín dá inú rò ọdún mẹ́rin wọ́n dédé yọ sí yín gúnlẹ̀ kí ló dé tí ẹ̀yin ìran yìí ṣe rí báyìí wọ́n bá tiẹ̀ jẹ́ nǹkan kan náà ti ẹ̀pọ̀ mọ́ ń jẹ fún yín tẹ́ ẹ ti lọ ṣàtẹnujẹ ẹ̀ẹ́dẹ̀ lọ gbàdúrà kọ́lọ́hún kó yọ kò nu ayé yín ọmọ Fúlàní àwọn ìran ti wá tí wọ́n ń pa wá tí wọ́n jẹ́ tí wọ́n ń ba gbogbo èrè oko wa jẹ́ tí wọ́n jẹ́ ká lè jẹun tá a lè jẹ tá a lè mu ẹ̀yin ìran Yorùbá ẹ̀yin àgbààgbà ẹ̀yin lọ́balọ́ba yìí ẹ̀yin lọ́balọ́ba yìí ẹ̀yin lọ́balọ́ba yìí ẹ wò ó ìtẹ́ ẹ máa dálẹ̀ agbára yìí ò ní ká èmi ń blame gbogbo àwọn tó ń jà fẹ́yìn ọba yìí gan kí láǹfààní yín gan ẹ̀yin gan lẹ́ ń kó ṣòro àti ìdààmú bá wa pẹ̀lú àwọn olóṣèlú yìí kí ló dé wọ́n máa ń kẹran mẹ́ran kíkan kọ̀ọ̀kan pa ni tí ò bá dé ṣe é ṣe ẹ̀ẹ́dẹ̀ fi wálẹ̀ kẹjẹ́ ká máa lọ ká pín kí lóun ní ká wà papọ̀ ni a sọ fún yín pé ìlú yìí ó ti sú wa a fẹ́ pín ẹ̀ ń kó ọmọ Fúlàní ẹ̀ ń kó ọmọ Gàmbàrí ẹ̀ ń kó gbogbo ẹ̀ ń kó pọ̀ mọ́ wọn ẹ̀ ń sọ wá ẹ̀ fẹ́ sọ̀rọ̀ ìran wa dèrò ẹ̀yìn kí ló ṣẹlẹ̀ gan kí ló ṣẹlẹ̀ ṣọ́lọ́hùn kí dáyọ̀ náà dá wa lọ́tọ̀ọ̀tọ̀ náà dá wa náà ẹ wo Fúlàní gbogbo pọ́lásì wa lẹ ti fà wọn Fúlàní jọba ẹ ti fún wọn joyè oríṣiríṣi ẹ wo inú Èkó ẹ wo bí Fúlàní Sẹ́ríkì bó ṣe ń ṣe bí ọba gbogbo àwọn ẹ̀yà máa fẹ́ ọmọ Yorùbá wọ́n wá máa bí ọmọ tó bá wá ń bí lọ́la àwọn máa padà di ọmọ Fúlàní descendant àwọn pọ̀ lórí ilẹ̀ Yorùbá tipátipá ló máa fi kó àwọn ọmọ Yorùbá lórí ilẹ̀ wọ́n á bẹ̀rẹ̀ sí jọba lé wọn lórí
nígbà tí ẹ bá ti lọ fẹ́ ọba tí tètè ti lọ fa ọmọ yín fún ọba tó lọ fẹ́ ọba tó bí ọmọ fún kábíyèsí tó bọ́kùnrin tó bóbìnrin àwọn èèyàn máa padà wá jọba lọ́la. ìran Yorùbá ẹ̀dẹ̀ ronú bó tẹ̀ ní ẹyẹ ronú mọ́ ẹ̀ lápò ronú ẹ̀rọ orí ẹyẹ tẹ̀lé olóṣèlú mọ́ ẹyẹ tẹ̀lé wọn mọ́ ẹja pín ẹjọ́ kálukú máa lọ. adé orí la fi mọ bá ilẹ̀kẹ̀ la fi mọ jòyè èdè wa làmì ìdánimọ̀ wà. pẹ̀lú ìgbìyànjú kéde Yorùbá kó má dohun ìgbàgbé kó má dohun àfisẹ́yìn tẹ́gun fi sọ. ọ̀mọ̀wé Gbénga Fágbọnú ti kó jáde. dictionary Yorùbá aláwòrán kúnlẹ́kàkì òkun fọ́fọ́ láti ìbẹ̀rẹ̀ dópin ló ṣàtúpalẹ̀ àwọn ọ̀rọ̀ Yorùbá tó ta kókó pẹ̀lú àlàyé lẹ́kùnrẹ́rẹ́ látẹnu olùkọ́ àgbà. kò ṣe é mà níní fún gbogbo ọmọ Yorùbá o àgbàlagbà tàbí àwọn ọmọdé ìsẹ̀yìn. àwọn àkójọpọ̀ ọ̀rọ̀ Yorùbá tó ta kókó tó lé ní ẹgbẹ̀rún 13 pẹ̀lú àwọn àwòrán tí yóò mú òye ọ̀rọ̀ yéni ní kankan. dictionary Yorùbá ti wà jákèjádò ilé ìtajà àti ilé ìtàwé jákèjádò àgbáńláyé. fẹ̀yìn tẹ́ ẹ fẹ́ rà tàbí tẹ́ ẹ fẹ́ kun lẹ́kọ̀ọ́ janturu. ẹ̀yin tẹ́ wà ní United Kingdom ẹgbẹ́ kò sí ìyáàfin Dorcas Amusan Fagbonu ní 119 Little Hutton Lane Bradford BD5 OHT tàbí kẹ́ ẹ pè wọ́n sórí ẹ̀rọ ọ̀bánisọ̀rọ̀ yìí +44 74 01 22 25 57. ẹ̀yin tẹ́ wà lórílẹ̀‐èdè Amẹ́ríkà ẹ máa pọ̀ sí ọ̀gbẹ́ni Olúoṣọ́ṣọ́yà ní 601 Cypress Station TR Unit 510 Austin Texas tàbí kẹ́ pè wọ́n sórí ẹ̀rọ ọ̀bánisọ̀rọ̀ +17 57 27 73 552. ẹ̀yin ti Europe ẹ kàn sí ìyáàfin Mary Buckner Enrichsbo Pittsburgh Ostergaard 3242 Angel Gogglebox City ní Sweden tàbí kẹ́ pè wọ́n sórí ẹ̀rọ ọ̀bánisọ̀rọ̀ yìí +46 73 63 83 299. ẹ̀yin torílẹ̀-èdè Nàìjíríà ìrọ̀rùn ló bá dé o ní ìpínlẹ̀ Ògùn ẹ máa kàn sí bàbá gbàgede ìmọ̀ tẹlifíṣàn tàbí kẹ́ pè wọ́n sórí ẹ̀rọ ọ̀bánisọ̀rọ̀ yìí 081 30 67 23 61. ẹ̀yin ti ìpínlẹ̀ Ọ̀yọ́ ẹ pè ọ̀mọ̀wé Victor Taiwo sórí ẹ̀rọ ọ̀bánisọ̀rọ̀ yìí 081 26 92 39 16. kò ṣe é mẹ́ni ní o fún gbogbo ọmọ Yorùbá o. ọ̀tẹ̀ ló ń jẹ́ ló ń pè ọ́ kò sẹ́ni tí ò lórúkọ tiẹ̀ àti wípé ọmọ kì í gọ̀ títí sẹ́ẹ̀ kó gbàgbé orúkọ ara rẹ̀. ààfin tèmi ò nílò ìdánimọ̀ lọ́jà tó bá dọ́jà báyìí wọ́n á mọ̀ pé ó dọ́jà ni. èmi tí ń tòótọ́ Samuel Owóyẹmí fẹ́lẹ́fẹ́lẹ́ láyé lórúkọ mi fẹ́lẹ́ ní gbogbo èèyàn mọ̀ mí sí. èmi náà kọ́ Ọlọ́run ọba òkè ló fún mi ṣe ní gbogbo ìgbà.